Oríṣiríṣi àwọn èèyàn òun ni pásítọ̀ Agbala Gabriel òun ló ti gbà kalẹ̀. Oríṣiríṣi àwọn èèyàn òun ni pásítọ̀ Agbala Gabriel òun ló ti fọwọ́ kan ìgbésí ayé wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé wọn ò nírètí mọ́ láti jẹ́ èèyàn pàtàkì, tó jẹ́ pé pásítọ̀ Agbala Gabriel tó ti wọnú ayé wọn tó dẹ̀ ti yí ìgbésí ayé wọn padà. Otasansan rédíò and TV. Kí wá ló dé tó jẹ́ pé àárí dáadáa tí bàbá yìí pásítọ̀ Agbala Gabriel tó ń ṣe, tó á jẹ́ pé ọ̀nà láti ba iṣẹ́ ìránṣẹ́ bàbá yìí jẹ́ òun náà ni àwọn kan wá ń sán, òun ni wọ́n ń gbèrò. Ẹ jẹ́ ká jáwọ́ nínú ìbàjẹ́, ẹ jẹ́ ká jáwọ́ nínú kèéta, ẹ jẹ́ ká jáwọ́ nínú ìbàjẹ́ ọmọlàkejì, ká jáwọ́ nínú kèéta. Kí ló dé? Ìlara lásán òun ni èmi rí nǹkan yẹn sí. Otasansan rédíò and TV. Ní nǹkan bí ọjọ́ mélòó sẹ́yìn, mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ nípa pásítọ̀ Agbala Gabriel pẹ̀lú màmá Tọ́pẹ́ Àlàbí tó jẹ́ olórin Kristi. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo rìlíìsì fídíò yẹn, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lóríṣiríṣi, wọ́n ń sọ ẹ̀hónú tiwọn, wọ́n ń sọ èrò tiwọn. Gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe máa ń sọ lórí ìkànnì yìí wípé oníkálukú ló ní ẹ̀tọ́ sí èrò ọkàn rẹ̀. Oníkálukú ló lè ro ọ̀rọ̀ bó bá ṣe wù ú, bí làákàyè rẹ̀ bá ṣe gbé. Torí pé a kì í wo ọ̀rọ̀ bákan náà, a dẹ̀ kì í fi ojú bákan náà wo ọ̀rọ̀. Ojú ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni ẹ̀dá ló máa ń gbà fi wo ọ̀rọ̀. So ojú tí oníkálukú bá fi wo ọ̀rọ̀ náà ni yóò ṣe sọ̀rọ̀ jáde. Mi ò bú àwọn tí wọ́n ń sọ wípé ohun tí mo sọ yẹn pé kò dára tó, kó kù díẹ̀ káàtó. Àwọn tí wọ́n dẹ̀ sọ wípé tí mo sọ náà pé ó dáa, pé bó ṣe rí náà ni mo sọ yẹn, ojú táwọn náà fi wo ni. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn, fídíò tí mo ṣe yẹn ló wá jẹ́ kí n ṣe fídíò eléyìí láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé iṣẹ́ ìránṣẹ́ tí pásítọ̀ Agbala Gabriel tó gbé dání, iṣẹ́ ìránṣẹ́ tó jẹ́ pé ó ń ṣe láti gbẹ̀mí àwọn èèyàn là ni. Oríṣiríṣi àwọn èèyàn òun ni pásítọ̀ Agbala Gabriel òun ló ti gbà kalẹ̀. Oríṣiríṣi àwọn èèyàn òun ni pásítọ̀ Agbala Gabriel òun ló ti fọwọ́ kan ìgbésí ayé wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé wọn ò nírètí mọ́ láti jẹ́ èèyàn pàtàkì, tó jẹ́ pé pásítọ̀ Agbala Gabriel tó ti wọnú ayé wọn tó dẹ̀ ti yí ìgbésí ayé wọn padà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé wọ́n ti rò yí pé àìsàn tàbí àárẹ̀ tó ń ṣe àwọn òun ni yóò mú àwọn lọ, tó jẹ́ pé pásítọ̀ Agbala Gabriel tó ti dé ọ̀dọ̀ wọn, tí tọ́lọ́dẹ̀ ti lo pásítọ̀ Agbala Gabriel tó ti lò fún, tí wọ́n dẹ̀ ti rí wòsàn, tí wọ́n ti di ẹni ìràkalẹ̀. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló jẹ́ pé pásítọ̀ Agbala Gabriel yìí òun ló ti gbà kalẹ̀. Bákan náà, ẹ jẹ́ ká tún fi ojú àwọn tí wọ́n ń support pásítọ̀ Agbala Gabriel, àwọn tí wọ́n ràn lọ́wọ́, àwọn tí wọ́n ń dá sí àwọn ìrànlọ́wọ́ tó ń béèrè fún, àwọn tí wọ́n ń dá sí, àwọn tí wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn tí pásítọ̀ Agbala Gabriel tí ó ń gbé wá yẹn. Àwọn náà lọ́nà kan àbí kejì, àwọn náà ń rí ìtọ́ni Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, torí pé ó lè jẹ́ pé àánú, oore, ìrànwọ́ tẹ́lòmíì ṣe through iṣẹ́ ìránṣẹ́ tí pásítọ̀ Agbala Gabriel tó gbé dání yẹn, òun ni yóò jẹ́ kírú ẹni náà kó rí ojú rere Ọlọ́run lọ́jọ́ ìdájọ́. Ó jẹ́ pé náà ni yóò jẹ́ kí ẹlòmíì kó rí àánú Ọlọ́run gbà títí ọjọ́ ayé rẹ̀ láyé àti lọ́run. Ẹ fojú bẹ̀ yẹn ẹ fi wò ó. Àbí àwọn àgbààgbà òṣèré tó jẹ́ pé pásítọ̀ Agbala Gabriel tó ti dé sínú ayé wọn, tó ti ṣàwárí wọn, tó dẹ̀ ti mú ìgbésí ayé wọn yí padà. Àbí kéèyàn máa ṣiṣẹ́ kan láti bí 20 ọdún, láti bí 30 ọdún, láti bí 40 ọdún, kó mọ́ lè dálé kọ́, kó mọ́ lè ní mọ́tò tí ó fi máa ṣẹ̀ṣẹ̀ rìn, tó sì jẹ́ pé iṣẹ́ tó gbé dání, iṣẹ́ tó jẹ mọ́ ìrìn àjò káàkiri ni, tó wá jẹ́ pé ẹnìkan ṣoṣo
ó wá bẹ̀rù ẹni bẹ́ẹ̀ wò, ó wá béèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn èèyàn káàkiri àgbáláyé fúnrú ẹni bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ ṣe fún un. Tó wá jẹ́ pé ojú bá míì, ojú aburú, ojú ẹni ibi látùn fi máa wọ ẹni yẹn. Tó wá jẹ́ pé ọ̀nà láti fi ba irú iṣẹ́ tí ẹni bẹ́ẹ̀ gbé dání látùn fi máa bàjẹ́, só yẹ kó rí bẹ́ẹ̀. Só yẹ kó rí bẹ́ẹ̀. Tá a bá ní ká máa kà á látìgbà tí pásítọ̀ Agbala Gabriel tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tó gbé dání yìí, tá a bá ní ká máa ka iye àwọn èèyàn tí pásítọ̀ Agbala Gabriel tó ti fọwọ́ bà, tó ti dé sínú ayé wọn, tó ti mú ìgbésí ayé wọn yí padà sí dáadáa, a kà 5 tá a bá kà jù bẹ́ẹ̀ lọ tèmi mọ̀. Kódà tí ó wà níwájú mi bí gan wọ́n lé ní 7 tó jẹ́ pé pásítọ̀ Agbala Gabriel tó ti dé sínú ìgbésí ayé wọn, tó lè ti yí ìgbésí ayé wọn padà. Tá a bá ní ká mọ̀ ká, ṣé ẹ gbàgbé Mr. Muideen? Mr. Muideen tó jẹ́ pé pásítọ̀ Agbala Gabriel yìí, òun náà ni ó béèrè ìrànlọ́wọ́ fún láti ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n dẹ̀ ṣe fún un, tí Muideen tó sì padà di ẹni tó nílé lórí. Ẹ ti gbàgbé? Abẹ́ ti gbàgbé ìyá àwọn ìyá àgbàlagbà tó jẹ́ pé wọn ò rí jẹ, wọn ò rí mu. Àwọn opó tí pásítọ̀ Agbala Gabriel tó ń ṣàánú fún, tó ń béèrè ìrànlọ́wọ́ fún, tí àwọn èèyàn dẹ̀ ń ṣe fún un, tó sì jẹ́ pé àwọn èèyàn yìí wọ́n bẹ̀rẹ̀ sí di ẹni tó ń rí jẹ, ẹni tó ń rí mu, ẹni tó rí náà, ẹni tó rí lò, ẹni tó ń gbé ìgbésí ayé ayọ̀ àti àlàáfíà. Ẹ gbàgbé àwọn yẹn. Abẹ́ ti gbàgbé Iya Gbonkan. Iya Gbonkan onítíátà. Éèjì màmá yìí tí màmá yìí ọba tí ì lé ní 80 years. Màmá 80 years. Màmá yìí sì ti bẹ̀rẹ̀ eré tíátà, ó ti lé ní 40 years tí ó bá tí ì jù bẹ́ẹ̀ lọ. Ìyá yìí ò lè dá mọ́ sí ìrà débi mọ́tò. Pásítọ̀ Agbala Gabriel ó dẹ̀ wá ìyá yìí rí. Ó dẹ̀ ṣe kí ni, ó wá ìyá yìí rí. Ó dẹ̀ béèrè ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn èèyàn fún ìyá yìí. Àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ṣe ìyá lójú ẹsẹ̀. Ìyá yìí sì bẹ̀rẹ̀ dẹni tó ní mọ́tò, dẹni tó nílé lórí. Ẹ ti gbàgbé yẹn. N tó yà mí lẹ́nu jù nípa Iya Gbonkan yẹn ó ní pé Iya Gbonkan ó lọ sí òde kan ní ìyànà Ìkòyí. Ó lọ sí òde kan nílùú Ìkòyí nípínlẹ̀ Ọ̀ṣun tí ó wà ní ẹgbẹ́ Ìkirè. Ìyá yìí wá kúrò lóde yẹn, ó wá fẹ́ máa padà s'Óṣogbo. Ọ̀kan nínú àwọn olólùfẹ́ wa ó wá rí Iya Gbonkan yìí ní ẹ̀gbẹ́ títì express tó ń wá ọkọ̀ tí ó gbé lọ sí Òṣogbo pẹ̀lú igi tí ìyá yìí mú dání tó fi ń ṣe ẹsẹ̀ kẹta. Pẹ̀lú bí ìyá yìí ṣe ń wá mọ́tò lójú títì, òjò yẹn bẹ̀rẹ̀ sí rọ̀, bẹ̀rẹ̀ sí pa ìyá yìí. Ọ̀rẹ́ wa yẹn ní àánú bẹ̀rẹ̀ sí ṣe òun pé pẹ̀lú tí ìyá yìí bá iṣẹ́ tíátà dé, sódà kí ìyá yìí ó má tì ní mọ́tò, kó má tì ní mọ́tò tí ó fi máa ṣẹ̀ṣẹ̀ rìn, tó jẹ́ pé yóò tún máa wá mọ́tò lẹ́gbẹ̀ẹ́ títì. Débi pé òjò tún máa pa mọ́bẹ̀. Èrò bí ìṣẹ̀lẹ̀ yẹn ó pé ọ̀sẹ̀ 2 tí ìyá yìí tó bẹ̀rẹ̀ tí pásítọ̀ Agbala Gabriel tó wá ìyá yìí rí, tí ìyá yìí bẹ̀rẹ̀ di ẹni tó ní mọ́tò, tó fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn. Ẹ ti gbàgbé yẹn. Abẹ́ ti gbàgbé ti àwọn obìnrin tí pásítọ̀ Agbala Gabriel tó ràn lọ́wọ́, tí ó jẹ́ pé iṣẹ́ wọn àti okòwò wọn tó ti pojúdé, tó ti di bá míì, tí pásítọ̀ Agbala Gabriel tó dẹ̀ béèrè ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n dẹ̀ ṣe fún un, tí àwọn èèyàn yìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí di ẹni tí wọ́n sì bẹ̀rẹ̀ di olókoòwò padà, tí wọ́n ń jẹ, tí wọ́n ń mu. Ẹ ti gbàgbé yẹn. Abẹ́ ti gbàgbé àwọn ọmọ iléèwé tí pásítọ̀ Agbala Gabriel tí ó ń béèrè ìrànlọ́wọ́ fún, àwọn ọmọ iléèwé tí wọn ò rówó iléèwé san, táwọn òbí wọn ò rọ́wọ́ wọrí, tí pásítọ̀ Agbala Gabriel tá à ń sọ nípa rẹ̀ yìí tó dẹ̀ dìde ìrànlọ́wọ́ sí wọn, tó dẹ̀ béèrè ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe. Abá ti gbàgbé ti babasuebebe. Babasuebebe ti gbàgbé. A lè gbàgbé. Ẹ wo ohun tí Ọlọ́run ti pàṣẹ Agbala Gabriel tó ti padà rẹ̀ ṣe fún babasuebebe yìí. Àbí ti ìyá àbèjì, ọmọ aráyé lè la fẹ́ sọ. Pásítọ̀ Agbala Gabriel ó dé sínú ayé ìyá yìí, ìgbésí ayé ìyá yìí ó bẹ̀rẹ̀ sí yí padà lójú ẹsẹ̀. Ìyá yìí náà doní mọ́tò, donílé lórí, ó dolówó, ó dọlọ́lá, ó dèèyàn pàtàkì. Abẹ́ ti gbàgbé, ẹ ti gbàgbé PARI OLODO. Ẹ ti gbàgbé PARI OLODO tó jẹ́ pé níbi tó ti ń wá ọ̀kadà,
ọ̀kadà tí ń wá yìí tí ó gbé lọ síbi tó ń lọ, òun náà ọ̀kadà yìí náà ló padà wó mọ́lẹ̀ tó di pẹ́sẹ̀ ń dun bàbá yìí Parí Olódó. Tí Àgbàlá Gabriel tó dẹ̀ dé sínú ayé bàbá Parí Olódó tó dẹ̀ béèrè ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn èèyàn tí àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ṣe fún un, tí bàbá yìí tó sì bẹ̀rẹ̀ sí di ẹni tó ní mọ́tò. Àìmọye owó òun náà ni wọ́n raise fún ìyàwó Parí Olódó yìí tó náà bẹ̀rẹ̀ sí tajà débi pé òun náà ó lè mọ̀ yìí pé ìgbésí ayé àwọn ti yí padà. Kí wá ló dé tó jẹ́ pé àárí dáadáa tí bàbá yìí pásítọ̀ Àgbàlá Gabriel tó ń ṣe, tó wá jẹ́ pé ọ̀nà láti ba iṣẹ́ ìránṣẹ́ bàbá yìí jẹ́ òun náà ni àwọn kan wá ń san, òun ni wọ́n ń gbèrò. Ẹ jẹ́ ká jáwọ́ nínú ìbàjẹ́, ẹ jẹ́ ká jáwọ́ nínú kèéta, ẹ jẹ́ ká jáwọ́ nínú ìbàjẹ́ ọmọlàkejì, ká jáwọ́ nínú kèéta. Kí ló dé? Ìlara lásán òun ni èmi rí nǹkan yẹn sí. Ìlara lásán, kèéta, ìbàjẹ́. Yorùbá sì sọ wípé ìbàjẹ́ ènìyàn kò dá sí Olúwa dúró. Bó ti wù ká ẹ ṣe bàjẹ́ tó, bó ti wù ká ẹ ṣe kèéta tó, bó ti wù ká ẹ ṣe lára tó, tó bá jẹ́ pé Ọlọ́run ló rán pásítọ̀ Àgbàlá Gabriel níṣẹ́, kò sí tẹ́ ẹ ṣe sí i. Pásítọ̀ Àgbàlá Gabriel kò ní ṣubú, kò ní ṣìṣe, torí pé Ọlọ́run ló rán níṣẹ́. Iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run gbé fún un ní tiẹ̀ oníṣe yẹn. Èmi ó kàn rọ ẹ̀yin oníbàjẹ́, ẹ̀yin oníkèéta, ẹ̀yin onílara yìí pé kẹ́ ẹ jáwọ́, kẹ́ ẹ kọjú mọ́ ìgbésí ayé ti yín gan-an. Torí bíbí tẹ́ bá ti ń ṣe kèéta, tẹ́ bá ti ń ṣe lára, tẹ́ bá ti ń wá ṣubú, tẹ́ bá ti ń wá bàjẹ́ ọmọlàkejì, ẹ̀yin kò ní rójútùú ìgbésí ayé ti yín, ojú kan náà lẹ́ wà. Ìdí nìyẹn tí mo fi ń gbà mìíràn pé solution tí ayé tí ń gan fi lè yí padà sí dáadáa ni pé kẹ́ ẹ jáwọ́ nínú ìbàjẹ́, nínú aburú, nínú kèéta ọmọlàkejì, nínú ìlara, nínú ìlara. Kẹ́ ẹ gbájúmọ́ ìgbésí ayé ti yín, solution kan tẹ́ ẹ ní nìyẹn.